52. Psalm 52 ó yàtọ̀ sí Psalm 51. Psalm 52 Dávìdì ló kọ. Dávìdì kọ nípa ipe káwa náà ká lè fi kọ́gbọ́n ni. Ìkan táwọn èèyàn ṣe láìkì ìwé Psalm nìyẹn. Kò sí nǹkan tí Dávìdì kọ sílẹ̀ ní Psalm tí ò kì í ṣẹlẹ̀ nísìn. Nípa àwọn ọ̀dàlẹ̀ ni. Wípé ó kàn fẹ́ ká kọ́ ọgbọ́n láti ara ti tòun ni wípé ọ̀rẹ́ lè dá ní o, ọkọ lè dá yan o, ìyàwó lè dá yan o, ẹni abínibí pàápàá ń dá yan, ọmọ ìyá ń dá yan o. Wọ́n lè dá pásítọ̀, kò sí ẹni tán lè dá, kò síbi tó dá. Ṣùgbọ́n tá bá ṣe ó máa ń dùn yan gan o, ṣùgbọ́n kí lèèyàn máa ṣe? Dávìdì yíjú sọ́lọ́run ni. Ara nǹkan tọ́lọ́run sọ pé a man after my heart nìyẹn. Even though ó ní títí ẹ̀ tó gbogbo nǹkan ló máa ń lọ bá Ọlọ́run fún. Ìgbà tí Báṣẹ́bà yẹn nìkan Dávìdì ò lọ bọ́ Ọlọ́run. But gbogbo nǹkan tó kù kó tó ṣe Bible á sọ pé and he inquired of the Lord. A lọ béèrè, ṣùgbọ́n tí Báṣẹ́bà yẹn kò béèrè yẹn ó dáṣe fẹ́nu ara ẹ̀ ni. So Dávìdì ó sọ wípé wọ́n máa ọ̀dàlẹ̀ wá o, wọ́n á parọ́, wọ́n á fi ahọ́n yìí iná ni o, wọ́n lè fi ahọ́n, kò sí nǹkan tó lè fi ṣe. Nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀rí wọ́n lè sọ pé yìí lè ṣe, wọ́n á lè dì mọ́ yín lọ́wọ́ dì mọ́ wọn àní rírú ẹ̀ lórúkọ Jésù. Ṣùgbọ́n Dávìdì sọ pé tírú ẹ̀ bá ṣẹlẹ̀ kí ni kẹ́ ṣe? Ẹ̀yin ẹ ṣáà yíjú sọ́lọ́run. Ẹ̀yin jẹ́ kọ́lọ́run ṣe ìdájọ́, nítorí Ọlọ́run yìí akọ̀mátìkà lẹ́yìn ni o. Ó máa ṣe ìdájọ́ wọn. Pé ìyàtọ̀ wà láàrin olódodo àti ọ̀nà wọn tí ń bànìyàn jẹ́, ọ̀nà ọ̀dàlẹ̀, ìyàtọ̀ wà ń bẹ̀. So Jésù Kristi fúnra ẹ̀ gangan wọ́n ṣọ̀tẹ̀ sí àbí wọ́n ṣọ̀tẹ̀ sí Jésù Kristi fúnra ẹ̀ gangan ni. Nínú àwọn 12 tó ń bá ṣiṣẹ́, ṣebí ẹni tó bá trust ló máa fi sídìí owó. Ẹni tó jẹ́ pé òun ló ń gbé àpò owó gangan òun ló betray Jésù. Òun gangan ló betray Jésù. Kiss tó jẹ́ pé kiss ṣebí love ni a máa ń pe kiss. Òun ló sọ fún àwọn ọ̀tá Jésù pé ẹ má worry, ẹ tí bá ti lọ fẹ́nu kò lẹ́nu kẹ́ ti mọ̀ wípé ẹ tẹ máa mú nìyẹn. Kiss ló fi betray Jésù. Ó betray ẹ lè lọ kà ní gbogbo alamọ̀ ń pa bí Judas ṣe betray Jésù, so kò ń ṣe ohun tuntun. Ẹ lè ká ti Peter náà tó jọ rẹ̀. Ṣé mọ̀ pé Peter, James and John àwọn kákọ́s àwọn mẹ́ta tó súnmọ́ Jésù jù ni. Nínú àwọn 12 yẹn àwọn mẹ́ta kan wà tó jẹ́ pé wọ́n súnmọ́ Jésù gidi. So ìkan nínú àwọn mẹ́ta yẹn náà sẹ́ Jésù. Ó dìná yẹn. Wọ́n ní ó dá ipò orí bí ìkan nínú àwọn tó máa ń tẹ̀lé Jésù yẹn. Ó ní òun kẹ̀bí báwo. Rárá òun ò mọ Jésù, òun bo ohun tí ẹ̀ mọ́ rí. Simon Peter nìyẹn o. Àmì ìmọ̀ rí. Ẹ lọ kà Luke 22 verse 31 to 32. So kò sí èèyàn míì sí kò get over ẹ̀ pé ọkọ òun ló betray òun, ọmọ ló betray òun, ọ̀rẹ́ ló betray òun, pásítọ̀ ló betray òun. Kò sí ibi tó dàlẹ̀ wà. Ṣùgbọ́n Dávìdì sọ fún wa wípé ó máa ń dùn yàn o, ṣùgbọ́n ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ fọ́lọ́run tó máa ń ṣèdájọ́. Ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ fọ́lọ́run tó máa ń ṣèdájọ́. So Psalm 52 yẹn ó ní ìtàn tí aláti rántí nínú Bible láti lè understand the Psalm 52. Ìtàn yẹn wà ní 1 Samuel chapter 21. Ẹ lọ kà létà tá bá ṣe tó máa kàn fẹnu sọ verse 1 to 9. Then ní 1 Samuel 22 6 to 19 àmàrí ń bẹ̀. Lákòókò yìí ọba David ò tí ì di ọba. Òun lé olórí ogun Saul lẹ́yìn tó ti pa Gòláyátì ni. So Saul fi ṣe olórí ogun. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ó ti dágbére fún Saul. So Saul kò sí much tó lè ṣe mọ́. So but ó fẹ́ pa David láti ó sá kúrò ní ààfin ni kí Saul kó má lè rí òun pa. So David ò mú nǹkan kan dání nígbà tó sá kúrò. Kò sí ọ̀kọ̀ tó lè fi jà, kò sóúnjẹ, kò sówó, ó sá ní fún life ẹ̀. So lákòókò tí David sáńbo ló fẹ́ sá lọ, ó sá lọ bá àlùfáà Ọlọ́run.
ó sá lọ sí ìlú kan, ìlú táwọn wòlíì àwọn àlùfáà máa ń wà, Nóòbù ló ń pè ìlú yẹn, ibẹ̀ ni Dáfídì sá lọ. Ó lọ bá Àhímílẹ́kì àlùfáà Ọlọ́run. Nígbà tó sì débẹ̀, àlùfáà Ọlọ́run, ẹ̀rù ti ẹ̀ bà àlùfáà yẹn nígbà tó rí Dáfídì pé Dáfídì ìwọ nìkan, kí ló dé? Usually ó yẹ káwọn ọmọ ogun kó tẹ̀lé Dáfídì ni, but ó nìkan ló wá rí pé kí ló dé? Dáfídì ní má bẹ̀rù, ọba Dáfídì láti parọ́, Ọlọ́run ṣàánú, because Dáfídì ò lè sọ ọkọ tó ń ṣẹlẹ̀ fún Àhímílẹ́kì. Dáfídì parọ́ fún ni wípé ọba Sọ́ọ̀lù ó rán òun níṣẹ́ kan o, iṣẹ́ tó dẹ̀ rán òun, ó sọ pé òun fẹ́ kẹ́ni kankan mọ̀ nípa iṣẹ́ yẹn, nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé òun nìkan ni àlùfáà rí, torí àlùfáà ìbá funra. So lákòókò tí Dáfídì dẹ̀ tó lọ bá àlùfáà yìí, ìran Ísọ̀ wà ń bẹ̀, ẹ dẹ̀ mọ̀ pé ìran Ísọ̀ ọ̀tá Ọlọ́run ni wọ́n. Dóègì wà ń bẹ̀, Édómáìtì, ìran Ísọ̀. Gbàtọ́ Ọlọ́run sọ wípé Jákọ́bù ni mo fẹ́ràn, Ísọ̀ ni mo kórìíra, kò kì í yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn, torí láti inú oyún Ọlọ́run ti mọ̀ nǹkan tí Ísọ̀ máa ṣe àtàwọn ọmọ ẹ̀. Ọlọ́run tó rí gbogbo nǹkan ni, ó ti mọ̀ pé ìkan máa yí padà sóhun, ìkejì yìí ọ̀tá ló máa jẹ́ fún àwọn èèyàn òun, ọ̀tá. Dọ́ọ̀gì yẹn wà ń bẹ̀ o. Dáfídì kò wò pé ọmọ Édómù mọ̀ wá, but Dáfídì ní ìdí kan tó fẹ́ gbà. So Dáfídì kan sọ fún àlùfáà wípé ṣé búrẹ́dì wà, àkàrà wà tó lè fún òun. Àlùfáà dẹ̀ sọ pé kò sí búrẹ́dì títà, ṣùgbọ́n búrẹ́dì àkàrà tó máa ń wà níwájú Ọlọ́run, irú Holy Communion táwa ń jẹ yìí, wípé ìyẹn ló wà ń bẹ̀. Dáfídì ní kó fóun, ó dẹ̀ kó àwọn àkàrà tó wà níwájú ilé Ọlọ́run, ó dẹ̀ kó fún Dáfídì. Dáfídì sọ pé aṣó lè fún un ní ọ̀kọ̀ àbí àdá, òun ò ní ìbọn tẹ́lẹ̀ tí wọ́n fi pa Gòláyàtì tán fi sílé Ọlọ́run, ó wà ń bẹ̀. Dáfídì ní pé kó fún òun, so ó fún Dáfídì ní ọ̀kọ̀, ó dẹ̀ kó àkàrà tó wà ní presence Ọlọ́run, ó kó fún Dáfídì pé kó máa fi lọ sí ìrìn àjò tó ń lọ. Àhímílẹ́kì ò mọ̀ wípé Dáfídì sá, pé Sọ́ọ̀lù fẹ́ pa kó sá ni, Àhímílẹ́kì kò mọ̀ rárá. So kí ló máa ṣẹlẹ̀? Ọba Sọ́ọ̀lù wá gbọ́ wípé àwọn èèyàn conspire against òun, ó wá bí wọ́n pé irú ẹ̀ṣẹ̀ wo lòun ṣẹ̀ tó fi di pé àwọn èèyàn conspire against òun, Àhímílẹ́kì àti Dáfídì, tí ò dẹ̀ síyàn kankan tó lè wá sọ fún òun wípé irú nǹkan bí eléyìí wípé ó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni Dóègì dá lóhùn wípé òun wà ń bẹ̀ nígbà tí Dáfídì wá bá Àhímílẹ́kì. Ìgbà Àhímílẹ́kì gan pé ó ló tiẹ̀ tún bá Dáfídì inquire of the Lord. Irọ́ ni o. Àhímílẹ́kì ò ká ló béèrè lọ́wọ́ Ọlọ́run, Àhímílẹ́kì àmọ́ pé Dáfídì gan sá fún Ọlọ́run ni, kó sá fún Sọ́ọ̀lù ni. Ó ní wípé òun rí pé Dáfídì ó bá Dáfídì, ó bá wo nǹkan, ó bá wò ó pé ṣé bí ìrìn àjò Dáfídì ṣe máa rí. Ó ní àkàrà tó wà ní ilé Ọlọ́run, ó kó fún Dáfídì. Ìdà tí Dáfídì fi pa Gòláyàtì, ó fún Dáfídì. Bínú ṣe bí Sọ́ọ̀lù nìyẹn wípé ìdà tó fi pa Gòláyàtì ó fún yẹn ní kó máa róhun pa nìyẹn. Sọ́ọ̀lù wá sọ wípé Àhímílẹ́kì àlùfáà yẹn àti gbogbo ẹbí ẹ̀ kọ́ lọ pé gbogbo wọn wá, pé gbogbo wọn ló máa kú lọ́jọ́ yẹn. Nígbà tí Àhímílẹ́kì dẹ̀ dé ọ̀dọ̀ Sọ́ọ̀lù, tí Sọ́ọ̀lù sọ irú nǹkan bí eléyìí fún, Àhímílẹ́kì ní òun ò mọ nǹkan kan pa nǹkan tẹ́ ń sọ yìí, òun mọ̀ yìí pé Dáfídì ránṣẹ́ rẹ̀ tó dára sí ọ ní ọba Sọ́ọ̀lù, ṣebí àná ọba ni, ó fún lọ́mọ, gbogbo ìgbà ló máa ń gbọ́ tirẹ̀, nǹkan tó bá sọ pé kí Dáfídì ṣe òun ló máa ń ṣe. Báwo lèmi á wá ṣe mọ̀ wípé Dáfídì ń sá fún ọ pé ó fẹ́ pa ni? Èmi ò mọ̀. Ṣé màá tún wá máa bi Ọlọ́run, ṣé màá lọ máa sọ pé òkè ẹ jẹ́ ká lọ make inquiry, nígbà tí mo mọ bí Dáfídì ṣe rí sí ọba, pé èmi ò wò pínyìn tí ẹ̀ bọ́dà àti béèrè mi make inquiry kankan. Nǹkan tó lóun fẹ́, ó lè rán òun ṣe, èmi kàn kó fún ni. Mi ì mọ nǹkan kan nípa nǹkan tó bá Sọ́ọ̀lù ń sọ yìí. Ó tẹ́lẹ̀ ní Àhímílẹ́kì kò mọ̀. Nǹkan tó ṣe dá kéèyàn máa ní spirit of discernment nìyẹn o, ẹ̀yin èèyàn Ọlọ́run. Ẹ jọ̀ọ́ o, spirit of discernment ní ìmọ̀ Yorùbá, kí ni Yorùbá ẹ̀mí tó máa ń tàyàn lólobó. Bóyá I don't know if that's the right word. Ṣé mọ̀,
èèyàn lè béèrè fún ẹ̀bùn ni Ọlọ́run máa ń fúnyàn ẹni tó bá dẹ̀ ni ó lè impact ẹ̀ síyàn dẹ̀ ńgbà mìíràn ẹni tó bá ń ka Bible tẹ́ bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run gidi ẹ̀mí yẹn á wọ̀ yín because ọ̀rọ̀ Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní fún yín ní discernment so Akíbílẹ̀ kò ní discernment àfi tó bá lọ béèrè tó bá rí lọ jókòó tó lọ béèrè nìkan ló máa ń gbọ́ pé báyìí báyìí ni so Akíbílẹ̀ kò mọ̀ wípé Dáfídì kàn parọ́ fóun ni pé ó ń sá fún Sọ́ọ̀lù ni ó rò pé Sọ́ọ̀lù ránṣẹ́ lóòótọ́ ni so anyway Sọ́ọ̀lù wá sọ pé kí àwọn ìránṣẹ́ òun tán wà ńbẹ̀ kán pa Ahimilek àti gbogbo àwọn àlùfáà àti gbogbo ẹbí Ahimilek nítorí pé ó gbàbọ̀dè fóun pé kán pa gbogbo wọn àwọn ìránṣẹ́ Sọ́ọ̀lù wá sọ pé àwọn ò lè ṣe é àwọn ò lè pa àwọn ènìyàn Ọlọ́run àlùfáà Ọlọ́run àwọn ò lè ṣe Sọ́ọ̀lù wá yíjú sí ẹni tó sọ̀rọ̀ fún ẹni tó táṣìírí fún pé òun wà ń bẹ̀ pé òun ṣe wá ní ìwọ ń kọ́ jọ́ọ̀gì ṣé wàá pa Ahimilek àti gbogbo ẹbí àti gbogbo àwọn tó wà ní ìlú Ọlọ́run bí tó ti ń ṣiṣẹ́ yẹn gbogbo àwọn tó ń wọ ẹ́fọ̀dì yẹn mo fẹ́ kó pa wọ́n run pátápátá inú ẹ̀ dẹ̀ dùn sí báwọn Édómáìtì àwọn ìran Ísọ̀ yẹn bọ́n ṣe máa ń ṣe nìyẹn inú Dóẹ́gì ti dùn sí so kí ló fẹ́ gbà sí kó lè rí ojú rere lọ́dọ̀ ọba Sọ́ọ̀lù ó dẹ̀ mú gbogbo wọn tẹ́ bá kà á dé verse 2 Samuel yẹn 1 Samuel chapter 22 yẹn tẹ́ bá máa fi bá dé verse 19 láti 18 dé 19 ẹ máa rí wípé ó sì fi ojú idà ó fi pa àwọn ará Nóbù ìlú àwọn àlùfáà ni o àtọkùnrin àtobìnrin tó wà ń bẹ̀ àtọmọ wẹ́rẹ́ àtàwọn ọmọ tó wà lẹ́nu ọmú wọn àti ẹ̀ka wọn yẹn o àti màálùú àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti àgùntàn wọn ó pa ìlú náà bóyá ó parun ni Báíbù sọ pé àwọn tó wọ aṣọ pásítọ̀ aṣọ kásọ̀kì tó fi ń ṣiṣẹ́ Ọlọ́run ẹ́fọ́dù 85 nínú wọn òní ó pa ẹ wá mọ iye àwọn ọmọ kéékèèké tó pa nítorí wípé ó fẹnu ẹnu ṣé rí ahọ́n yìí iná ni o bí ọ̀rọ̀ brother James ní iná ni torí pókàn nígbà tí ọba Sọ́ọ̀lù sọ̀rọ̀ kí ló dé tí ò dákẹ́ ẹnu ẹ̀ àwọn ìránṣẹ́ gan tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké ohun yìí òun ló hẹ̀dì àwọn darandaran òun ni olórí àwọn tó ń da ẹran Sọ́ọ̀lù àwọn ìránṣẹ́ tàn tiẹ̀ nípò bíi ti tiẹ̀ wọ́n làwọn ò lè ṣe àwọn ò lè pa ìránṣẹ́ Ọlọ́run torí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé touch not my anointed ni o and do my prophet no harm ìwọ tó bá ṣe gbogbo ẹbí ló máa parun ìran wọn ní rántí ẹ̀ mọ́ torí Ọlọ́run ló máa jà fún èèyàn ẹ̀ God will always fight for àwọn ìránṣẹ́ àwọn yẹn yarí pé àwọn ò lè ṣe ṣùgbọ́n dọ́ọ̀gì ṣe so ìkan tí Dáfídì fi ṣe example fún wa nìyẹn wípé ó dalẹ̀ ohun yìí kò ṣe pé kò mọ Dáfídì ó mọ Dáfídì dáadáa torí Dáfídì ló lórí ogun òun jẹ́ olórí darandaran ọjọ́ ń ṣiṣẹ́ fún Sọ́ọ̀lù ni ṣùgbọ́n kí ló ṣe ó ṣọ̀tẹ̀ sí Dáfídì ó dalẹ̀ Dáfídì ó betray Dáfídì so for Psalm 52 wá jẹ́ ká mọ̀ wípé ọ̀nà méjì ló wà ọ̀nà ìparun àti ọ̀nà ìṣerere ní lọ̀rọ̀ ìyànjú wa ọ̀nà méjì òun ló wà o ọ̀nà ìparun wà ọ̀nà ìṣerere èyí tó máa ń lead sí everlasting life ó wà o oníkálùkù ló máa mú eléyìí tó bá wù ú ẹni tó bá dẹ̀ ti wà ní ọ̀nà ìparun yìí ohun àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ mọ̀ ní pé agbéraga èèyàn ni ẹni tó bá ti gbéraga èmi nìkan ni èmi ni mo lè ṣe kí ni tí n bá ti sọ̀rọ̀ òtítọ́ tẹ́ bá ti rí ẹni tó ti ń ṣe bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìránṣẹ́ Sátánì ni ẹni tí ọ̀rọ̀ ẹnu rẹ̀ tó jẹ́ wípé iná ni ṣe rí ahọ́n yìí bó ṣe lágbára tó ìwé òwe Proverbs 18:21 ó ní ikú àti ìyè ó ló ń bẹ nípa ahọ́n èèyàn míì lo ahọ́n tiẹ̀ láti fúnyàn ní ìyè èèyàn míì lo ahọ́n tiẹ̀ láti pa ènìyàn tẹ́ bá gbọ́ nǹkan téèyàn míì máa sọ nípa èèyàn kan ẹ máa ní ká lọ mú ẹni yẹn ká lọ pa ní irọ́ rẹ̀ ní òkòtò ẹyọ kan kò sí ń bẹ̀ òótọ́ ẹyọ kan kò sí ń bẹ̀ o
bóyá jálà kó lè rojú rere àbí kó lè rí nǹkan gbà àbí kó lè ìgbà míì gan ó tẹ̀lé mọ́ fún ní nǹkan kan bùtá kan ló kàn fẹ́ bà tẹnìyẹn jẹ́ ṣá á dẹ̀ fà hàn ẹ̀ á dẹ̀ fi pé ikú fẹ́ nìyẹn. So ọ̀rọ̀ ẹnu dọ́gì òun ló fi kó gbogbo wàhálà yìí sílẹ̀. Olórí ìránṣẹ́ Ọlọ́run olóti ẹ̀ náà ẹ̀kọ́ àyà ìyẹn òbí ẹ̀ béèrè nǹkan kan irọ́ ni. So àti idà tó lò yẹn idà tán máa ń lò ìyẹn ni agbára tí wọ́n rò pọ̀ wọ́n ní òun ni idà. Mo lágbára kan tí mo lè tí máa fi show ẹni yẹn ní pẹ́pẹ́ máa fi hàn wípé mo mọ̀ jù lọ òun ni idà. Ó lo idà rẹ̀. So tẹ́ bá ti rí àwọn nǹkan tẹ́ máa fi mọ̀ wọ́n nìyẹn pé àwọn tó yẹ pé ọ̀nà ìparun òun ni wọ́n ń rìn. Onígbéraga ọ̀rọ̀ ẹnu wọn, àwọn ẹlẹ́tàn ènìyàn, àwọn ìkà ènìyàn, àwọn tó lè fẹnu tó lè fi pa èèyàn. Wọ́n á dẹ̀ rí wọ́n á dẹ̀ ṣojú pé bẹ́ẹ̀ ni pé ọ̀rẹ́ yín ni wọ́n ṣùgbọ́n wọ́n ti bà nǹkan jẹ́. So David Psalm 52 a rí pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n fẹ́ràn òkùnkùn wọ́n fẹ́ ju ìmọ́lẹ̀ lọ. Ìmọ́lẹ̀ wà ṣùgbọ́n wọn ò fẹ́ mọ́lẹ̀. Òkùnkùn yẹn òun ni wọ́n fẹ́ràn. Òun lòbé ṣe sọ pé ọmọ ènìyàn kí ló ṣe yín tẹ́ fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ? Aráyé ẹ yí wa yí padà o, ẹ jẹ́ ká gbọ́ t'Olúwa, ẹ jẹ́ ká gbọ́ t'Olúwa. Ọ̀nà t'Olúwa yìí nìkan ó lọ́nà iṣẹ́ rere. Òun ni ibẹ̀ lèèyàn ti máa ń ní gbòògbò tẹ́ pé ìran èèyàn kò ní parẹ́ nígbà tá a bá sì tún dọ́run àtúnmẹ̀kì ẹ̀. Ìyẹn ló dára ṣùgbọ́n ọ̀nà ìparun ó máa ń pa gbogbo ẹbí àpà ìrànrun. Àìmọye àwọn tó jẹ́ pé ìran wọn sì kò sẹ́ni tó rántí ìran wọn mọ́. Ìran wọn ti parẹ́. Ó parẹ́ láyé ó tún parẹ́ lọ́run wọ́n tún wà ní hellfire. Ṣáyé wá nìyẹn torí pé lágbára kékeré kan tán gbélé ẹ lọ́wọ́ agbára tí ò síbi tó lè gbé ẹ dé tó jẹ́ pé ìparun ni. So ìyàtọ̀ tó wà láàrin ọ̀nà méjèèjì òun ni Psalm 52 wà lé lórí. So David sọ wípé ẹni tó bá rin ọ̀nà ìparun yìí Olúwa máa fi tú ni ó máa uproot ẹ̀ pátápátá ni. Ẹni tó bá ti gba ọ̀nà yẹn wọ́n máa uproot ẹ̀ ni kò ní sí ìran ẹ̀ mọ́. Olúwa pa wọ́n rẹ́ pátápátá ni. Wípé ṣùgbọ́n ọ̀nà tó dára òun ni ọ̀nà ẹni tó máa tẹ̀lé Ọlọ́run. Òun ni ọ̀nà ẹni tó jẹ́ wípé aṣọ ahọ́n rẹ̀ ẹ wo ẹni tí ò bá mọ James 3:6 léni ẹ lọ fi ṣàkóso rí o ẹ lọ kọ sílẹ̀ Jákọ́bù orí 3 ẹsẹ̀ 9. Ó ní iná sì ní ahọ́n iná ni o fire ó ní iná sì ní ahọ́n ayé ẹ̀ṣẹ̀ sì ni o ẹni tí ò bá mọ ahọ́n ẹ̀ lò a kàn máa fi ṣẹ̀ ní ìṣẹ́jú ayé ẹ̀ṣẹ̀ òun ni. Ní gbogbo àárín ẹ̀yà ara wa òun ló burú jù. Ahọ́n bó ṣe dá sífẹ́ tó bá ń lò dáadáa bẹ́ẹ̀ ló ṣe bàjẹ́ fún ẹni tí ò bá ń lò dáadáa. Torí bó tó bá lò dáadáa wàá rí èrè ẹ̀ tó bá dẹ̀ lò dáadáa náà wàá rí èrè rẹ̀. So ìyàtọ̀ tó wà láàrin ọ̀nà ìparun àti ọ̀nà ìyè ọ̀nà òdodo ọ̀nà tó lódodo máa ń tọ̀. Ọ̀nà tó lódodo máa ń tọ̀ ni ọ̀nà tó máa ń fúnni ní ìyè. Èyàn olódodo David sọ pé ó tiẹ̀ máa rí bí igi ólífì tútù ni. Ṣé mọ̀ pé igi ólífì ó máa ń pẹ́ wọn kì longevity ẹ̀mí gígùn ni. Ṣé mọ̀ pẹ̀lú àlàáfíà ó máa ń so èso dáadáa. Èso ẹ̀ beautiful èso ni gbogbo ọmọ ẹ̀ ọmọ gbogbo nǹkan ẹ̀ ló máa dá. Ẹ wo David sílẹ̀ torí tó ti lọ Jésù Kristi ọmọ David ṣì ni. A sì rántí David lójoojúmọ́. Ta ló rántí dọ́ọ̀gì mọ́? Ta ló rántí ẹ tó ń jẹ́ bẹ́ẹ̀? Ìran wọn máa ń parun ni. Òun ló ṣe pé ní ọ̀nà ìparun. Ẹ tó bá ti choose tó bá ti yàn láti gbárù ọ̀nà yẹn ọ̀nà ìparun ni. Ó fa ahọ́n ẹ̀ ó dẹ̀ fi bà marriage onímarriage ó dẹ̀ fi bàjẹ́. Inú ẹ̀ wá ń dùn pé yes marriage náà ti bàjẹ́. Ó ti bà nǹkan jẹ́ fún rẹ̀. Ìwọ ló pẹ́ ni tó bá ti ẹ̀jẹ̀ yẹn wípé òní. But èso tó ti so yẹn ń kọ́ wá kà. Nígbà tó bá fẹ́ ka Ọlọ́run á bá ẹ fi fertilizer sí. Á wá hù ní gidi ni. Á hù ní gidi ni.
whatsoever seed a man soweth ni o, he shall reap ni o, he shall reap. Ó lè má jẹ́ ní kíákíá yẹn ṣùgbọ́n èèyàn á reap ẹ̀ o, èèyàn á reap ẹ̀. So ẹ jẹ́ ká ka Psalm 52 kò kúkú gùn, it's a short chapter ni. Psalm 52, Psalm of lament and indictment làwọn Bible scholar ti sì pé ṣé David lament, ó lament nípa nǹkan tí ó ṣẹlẹ̀, but nǹkan tí ó really fi kọ Psalm 52 yẹn ni pé òun fẹ́ ká mọ̀ wípé ọ̀dàlẹ̀ èèyàn wà o, àwọn èèyàn máa ń dalẹ̀ èèyàn o, ṣùgbọ́n ká má fúnra wa gba ẹ̀san o, ká yíjú sí Ọlọ́run, ká fi wọ́n sílẹ̀ fún Ọlọ́run, ká má dẹ̀ jẹ́ kó affect wa, ká má jẹ́ kí ìyẹn wá defy ayé wa, ká trust. Ó máa ń dùn yàn o, èmi bí mo sọ̀rọ̀ ìgbọ́n ṣẹlẹ̀ sí mi rí, ó máa ń dùn yàn ṣùgbọ́n èèyàn á fi sílẹ̀ fún Ọlọ́run pé Olúwa ẹ rí nǹkan tẹ́ni yìí ṣe, ẹ̀yin lẹ mọ̀ gbogbo nǹkan tí mi ò mọ̀ ń pa ẹ̀ òun ni wọ́n sọ pé mo ṣe, ṣùgbọ́n mo fi wọ́n sílẹ̀ fún yín, ẹ̀yin ni kẹ́ ṣèdájọ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ, kẹ́dẹ̀ kúrò lórí ẹ̀, kẹ́ gbàgbọ́ pé Ọlọ́run máa ṣèdájọ́ wọn. Nǹkan tí David ṣe kọ́ nìyẹn. So èmi ò rí as pé ó ń lament, but it's alright. Bọ́wọ́n ṣe àwọn tó mọ̀ nípa Bible jù wá lọ, bọ́wọ́n ṣe kọ́ nìyẹn. So ìdájọ́ àti oore ọ̀fẹ́ Ọlọ́run, ìdájọ́ tọ́lọ́run máa ṣèdájọ́, Ọlọ́run wà láàrin bí David ṣe kọ́ ẹ̀rí láti verse 1 dé verse 4, ó sọ̀rọ̀ ń pa àwọn tó ń rin ọ̀nà ìparun yìí. Nígbà tó sì máa dé verse 5, ó fi ìdájọ́ Ọlọ́run ó fi sáàrin ẹ̀ kó tó di pé wá sọ̀rọ̀ ń pa ti olódodo. Ìyẹn ni pé Jésù Kristi wà láàrin, ṣe ni bó ṣe dúró lórí igi àgbélébùú yẹn, lápá òsì ẹ̀ ọ̀nà ìparun ni, lápá ọ̀tún ẹ̀ ọ̀nà ìyè ni, ọ̀nà olódodo ni. So you pick one ni. I said before you ni o, life and death fúnra ẹni kò yàn kan, Jésù ò kì í yàn fún yàn. Ṣọ́nà ìparun ló fẹ́ mú, ṣé ọ̀nà olódodo ló fẹ́ mú, bó tó bá mọ̀ ipò fẹ́ mú ọ̀nà olódodo wà kọ́ bọ́ ṣe ń lo ahọ́n rẹ o. Iná ni iná. Ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ahọ́n yìí ló ń gbé lọ hellfire, ìyẹn ò ní jẹ́ pé tiwa lórúkọ Jésù. So ní verse 1 ó sọ wípé ìdájọ́ àti oore ọ̀fẹ́ Ọlọ́run, orin Dávìdì, mo ti sọ fún wa pé orin Dávìdì ni. Nígbà tí Dóégì ará Édómù tó wá, tí ó sọ fún Sọ́ọ̀lù, tí ó sì wí fún un pé Dávìdì wá sí ilé Ahimelech. Mo ti sọ fún wa pé a lè lọ ka story yẹn 1 Samuel chapter 21, ẹ̀ka láti verse 1 to 9, then 1 Samuel 22 verse 6 to 23, ẹni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni. So wá sọ wípé ní verse 1 yẹn gangan wá sọ wípé èyí ṣe tí ìwọ fi ń ṣe féfé nínú ìwà ìkà. Dọ́ọ̀gì ló ń bá sọ̀rọ̀ o, wípé èyí ṣe tí ìwọ fi ń ṣògo nínú ìwà ìkà, kí èèyàn máa ìwà ìkà kó dẹ̀ máa ṣògo nínú ẹ̀. Ẹni pé nǹkan tó terrible, ẹ̀yin ò ní conscience mọ́, conscience ẹ ti lọ, ó ti lọ. Ó ní èyí ṣe, ó ń béèrè ní èyí ṣe tí ìwọ fi ń ṣe féfé nínú ìwà ìkà, ìwọ alágbára ọkùnrin kò ṣe alágbára, ó kàn fi yẹn kàn fi máa tànyàn ní o. Ìwọ tó rò pé ó lágbára, agbára ìyà, agbára òṣì, agbára tó ń pànirun, ṣágbára nìyẹn. Agbára tó jẹ́ pé ìgbẹ̀yìn ẹ̀ ìparun ni, ìyẹn ò kì í ṣagbára. So ó ní èyí ṣe tí ìwọ fi ń ṣògo nínú ìwà ìkà, tó ń yọ̀ nínú ìwà ìkà, ó ń ṣe bí inú ẹ̀ dẹ̀ ń dùn. Kí ló dé? Ìwọ alágbára ọkùnrin. Ó ní nǹkan tí mo fẹ́ kó mọ̀ ní pé oore Ọlọ́run òun ló dúró pẹ́ títí o. Torí ẹni tó bá ṣe dáadáa, olódodo èèyàn, òun ni ó máa ń rí oore Ọlọ́run. Oore Ọlọ́run yẹn sì rí ó máa ń pẹ́ títí ni o. O ò nílò agbára kankan. Gbọ́kàn lágbára tọlọ́run yìí, ìwọ tẹ̀lé tọlọ́run, jẹ́ kọ́lọ́run jẹ́ kó ṣoore nínú ayé rẹ, wàá rí kó máa pẹ́ títí. Ẹ wo kí lorúkọ Rockefeller, John Rockefeller, láti ìgbà tí Amẹ́ríkà ti bẹ̀rẹ̀, the richest billionaire tó fowó ẹ̀ tó fi ṣiṣẹ́ fọ́rọ̀ ṣe gbogbo ẹ̀, up till now gbogbo ẹbí Rockefeller ló ṣì wà o. Àwọn Amẹ́ríkà fúnra wọn máa ń sọ pé àmọye àwọn ìran tó ti wá lẹ́yìn wọn tí wọ́n rántí wọn mọ́ tó ti parẹ́.
up till now ìran Rockefeller ṣì wà o. Bọ́lọ́run ṣe máa ń ṣe nìyẹn, ìran olódodo máa ń gbilẹ̀ ní o, kò ń parẹ́, ó máa ń gbilẹ̀ ní kò kí ń parẹ́. So David ń sọ wípé oore Ọlọ́run nìkan ló máa ń dúró pẹ́ títí o, òun ló máa ń láàsì, tọ́lọ́run nìkan òun ló máa ń láàsì. Ẹ tó bá fẹ́ gbé ìgbé ayé dáadáa, Ọlọ́run ni kó bá jayé o, Ọlọ́run ni. So ó ní verse 2 ó ní ahọ́n rẹ ó ń gbèrò ìwà ìkà, ahọ́n rẹ yìí ìwà ìkà ni, ó tiẹ̀ fi ó kì í fi ro nǹkan tó tiẹ̀ dá, kó tiẹ̀ sọ pé lénìí mo fẹ́ fayé mi, mo fẹ́ fa ahọ́n mi, mo fẹ́ fi túté èèyàn kan ṣe mọ̀. Èèyàn míì ọ̀rọ̀ kékeré lẹ́tì ẹ̀ máa sọ tínú ẹ̀ dẹ̀ máa dùn, tó máa rí tó máa sọ pé afẹ́ni pé ẹ̀dẹ̀mọ̀ kan tó ń ṣe òun pé nǹkan tó ti ń bá bọ̀ tẹ́lẹ̀, kókò tiẹ̀ gbọ́ ọ̀rọ̀ gidi kó gbọ́ lẹ́nu yín. Kò ń ṣe pé ẹni tó jẹ́ pé nǹkan ti ń ṣe tẹ́lẹ̀, gbogbo ara ẹ̀ gan ti ṣe, ńgbà tó tún wá dọ́dọ̀ yín, nǹkan tẹ́ máa sọ ó máa jẹ́ kó lọ commit suicide ni. So ó ní ahọ́n rẹ̀ ó ń gbèrò ìwà ìkà bí abẹ mímú, abẹ ẹ mọ̀ razor blade yẹn tó mú gidi yẹn, ó ní bẹ́ẹ̀ láhọ́n rẹ̀, bẹ́ẹ̀ ló ṣe é ṣiṣẹ́ ẹ̀tàn sí ní ẹ̀tàn. Verse 3 ó ní ìwọ fẹ́ ibi ju ire lọ. Dọ́ẹ̀gì ló ń bá sọ̀rọ̀ o, ó ń sọ àwọn nǹkan tí ẹni tó bá ti ń wà ní ọ̀nà ìparun tó máa ń ṣe, nǹkan tó ń sọ nìyẹn. Ẹni tó bá ti wà lọ́nà ìparun, irú nǹkan tẹ́ máa rí tẹ́ máa ṣe lélẹ̀. Ọ̀rọ̀ ẹyọ kan tó lè tún ayé èèyàn ṣe, ẹ lè gbọ́ lẹ́nu wọn, ẹ lè gbọ́ bí gbogbo nǹkan ṣe máa bàjẹ́, bí gbogbo nǹkan ṣe máa dàrú, tí kò sẹ́yìn kan tó dá, wọn nìkan ló dá, kò sẹ́yìn tó dá, nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu wọn nìyẹn. Ó ní ìwọ fẹ́ ibi, ó fẹ́ jù, báwo lèyàn ṣe máa fẹ́ ibi ju ire lọ? Kó jẹ́ pé bó ṣe wà ibi ṣá ló ń rò, ibi ni ó tiẹ̀ sílé kankan nínú ayé rẹ̀. Irú ayé wo ló wá náà tó jẹ́ pé ibi nìkan láyé rẹ̀ ń rò? Kí ló wá ṣó wá wọ̀ ti ẹ̀ ní ẹjọ́, ṣó wọ̀ ti ẹ̀ ní kó kàn dẹ̀ jókòó, kó dẹ̀ jẹ́ pé ìjọba ṣe ń ṣe Bible study, ó dẹ̀ ń dùn ẹ́, ó dẹ̀ ń bí ẹ inú. Ìyẹn ń ṣayé yípadà kò sáyé ń bẹ, ìparun ni. Ó lè fún rẹ, Ọlọ́run fún ẹ lágbára àti yípadà, kò sí kankan tó ń gbà sí irú ẹ, kò sí. Ó ní ibi ó ṣàfẹ́ kó máa ṣe ibi ju ire lọ, àti èké ju àti sọ òdodo lọ. Ó mọ òdodo, ó mọ tòótọ́ o, ṣùgbọ́n ò lè sọ. Èké ló fẹ́ ṣe, wá twist ẹ̀. Ìwọ fúnra ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tó ń sọ yìí kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n wà twist ẹ̀ kẹ́ni yẹn kíṣẹ́ lè bọ́ lọ́wọ́ ẹ̀. Wà twist ẹ̀ kó má lè, ilẹ̀ tó fẹ́ rà kó má lè rà. Wà twist ẹ̀ so that ní church wọn nílé appoint as a minister. Wà make sure pé ó ti lọ, wà má kàn tó máa sọ fún pastor, ẹ má gbé ni yẹn ga o, sísà yẹn, brother yẹn ṣe ẹ̀ mọ́ ni, nǹkan báyìí ló ṣe, irọ́ ni. Ìwọ fúnra ẹ mọ̀ pé irọ́ ni, but ó twist ẹ̀, ìyá ẹ̀ ń bọ̀, kò sẹ́ni tó ń ṣe tó ń jẹ, it's just a matter of time. Anyway, David kàn sọ ní irú nǹkan tẹ́ máa fi mọ̀ pé àwọn tó wà lọ́nà ìparun òun nìyẹn. Nígbà tó wá dé verse 4 ó ní ìwọ fẹ́ ọ̀rọ̀ ìpanirun. Gbogbo ọ̀rọ̀ tí ìwọ fẹ́ ọ̀rọ̀ ìpanirun, kò sí nǹkan tí ìwọ ti ẹ̀ fẹ́ jù yẹn lọ. Ìwọ ahọ́n ẹ̀tàn, ahọ́n rẹ ahọ́n ẹ̀tàn ni, ahọ́n ẹ̀tàn kò lahọ́n rẹ. Kò ṣáà máa tàn ènìyàn, kò máa tàn àwọn ènìyàn. My sister, you are looking so good o. Ẹ wò sermon ẹ̀kan yẹn ó lágbára, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tẹ́ bá kúrò bẹ́ẹ̀ tán ni ẹ má dá lóhùn, àmọ́ kan tó sọ, ẹ má dá lóhùn. Àmọ̀dí tí pásọ̀ ṣẹ̀ṣẹ̀ máa ní pé kó jẹ́ pé òun gan ló máa preach pàápàá. Òun ló sọ fún pé sermon yẹn kó good o. God have mercy, God have mercy. Anyways, Proverbs verse 2 verse 22, ìwé òwe orí kejì ẹsẹ̀ ìkejìlélógún. Ó ní ṣùgbọ́n àwọn ènìyàn búburú lé a ké kúrò ní ilẹ̀ ayé, a máa ń ké wọn kúrò lórí ìdẹ̀lẹ̀ alààyè ni o, àti àwọn olùrékọjá lé a ó sì fàtu kúrò nínú rẹ̀. Olúwa máa ń fa àwọn bẹ́ẹ̀, Olúwa máa ń fà wọ́n tu ni.
ṣé jẹ́ pé wọn ò ní rántí ìran wọn mọ́, ìran wọn á kàn disappear, á dẹ̀ end. Torí ní verse 5 ọlọ́run máa ń ṣe ìdájọ́. Dávìdì ní ọlọ́run yóò sì lù ọ́ bolẹ̀. Ìyẹn Dóẹ́gì ló ń sọ ọ̀nà tó gbà yí, ọ̀nà ìparun tó gbà yí Dóẹ́gì, ọlọ́run máa lù ẹ́ bolẹ̀ ní o, láéláé ni o, kò ṣe pé lẹ́ẹ̀kan. Ọlọ́run á lù ẹ́ bolẹ̀ láéláé, yóò sì dì ọ́ mú, yóò sì já ọ kúrò ní ibùjókòó rẹ. Ó máa já ọ kúrò, kò ṣe pé ó kàn máa tì ẹ́, ó máa uproot ẹ, uproot ló ń jẹ́ bẹ́ẹ̀, kò ní sínà lẹ́yìn ẹ mọ́. Á dẹ̀ á fà ọ́ tu kúrò níbi tó wà, yóò sì fà ọ́ tu kúrò lórí ilẹ̀ alààyè. Dávìdì ní ẹ lọ ronú sí Hósélà, ẹ lọ ronú sí nǹkan tí mo sọ. Dóẹ́gì ni mò ń sọ ń pa ẹ o, ṣùgbọ́n èyí tó bá jẹ́ wípé àwọn nǹkan tí mo sọ ń pa Dóẹ́gì yìí tó bá wà nínú ayé yín, ẹ lọ ronú ń pa ẹ o. Nǹkan tí Dávìdì ń sọ nìyẹn o, wípé torí Ọlọ́run yìí onídàájọ́ òdodo ni o, ó máa dájọ́. Bó dẹ̀ ṣe máa dájọ́ ni wípé ó máa lu ẹ tó bá ń ṣerú ẹ, ó máa lù wọ́n bolẹ̀ ni o. Ó máa já wọn kúrò ni o, ó dẹ̀ máa fà wọ́n tu tẹ́bítẹ́bí ti gbòǹgbò ti gbòǹgbò. Bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ń ṣe fún ẹ tó bá ti ń ṣerú ẹ. Ní verse 6 ó wá ń sọ wípé olódodo yóò rí i pẹ̀lú, yóò sì bẹ̀rù, yóò sì máa rẹ́rìn rẹ̀ pé olódodo máa rí o. Nígbà tí gbogbo ìdájọ́ ẹ̀ tó bá ń ṣẹlẹ̀, olódodo á rí, ẹ̀rù á bo olódodo gan wípé ó kábíyèsí Ọlọ́run. Ọlọ́run jẹ́ ká rí ìbínú Ọlọ́run o. Ẹni tó bá rí ìbínú Ọlọ́run ẹ máa ṣàánú fún. Ẹ̀rù Ọlọ́run á bà yín. Ẹni tó Ọlọ́run bá ń bájà, ẹ̀rù Ọlọ́run á bà yín wípé ṣé bọ́lọ́run ṣe máa ń ṣe leléyìí. Tó Ọlọ́run máa ń fún àwọn èèyàn, ó máa ń fún wọn ní long rope o. Ọlọ́run á ní sùúrù bóyá ó máa yí padà bó. But ọjọ́ tọ́lọ́run bá wá rí pé léyìí ti make up mind ẹ, léyìí ò ní yí padà, tọ́lọ́run bá wá kọjú ìjà sí, àwọn èèyàn máa sọ pé ó dẹ̀ lọ chọ́ọ̀chì o, pásítọ̀ gan dẹ̀ ni o, mínísítà ìtì ìjọba Ọlọ́run. Àwọn èèyàn máa sọ̀rọ̀ pé Olúwa temper justice o, pẹ̀lú àánú o. Ètò Ọlọ́run bá ń bájà nǹkan tó burú gidi ni. Ipò olódodo á rí o. Nígbà tó irú mọ́ bọ́ olódodo, ṣùgbọ́n olódodo máa rẹ́rìn ní pé ṣe bá sọ fún títí, a sọ títí kò gbọ́ náà ni, a sọ fún títí kò gbà ni. Olódodo máa rẹ́rìn at the end of the day ni o. Olódodo ò ní parun o. Ẹni tó bá ń rí ọ̀nà ìparun, tó ń rí ọ̀nà ìparun, òun ló máa parun. Olódodo á wá fi ṣe yẹ̀yẹ́ nígbà tó Ọlọ́run bá ṣe ìdájọ́ ẹ̀. So kò nílò kẹ́ pé a fẹ́ ṣe ìdájọ́, ó ní ìdẹ́ fi wọ́n sílẹ̀. Wọ́n ṣe ó dùn yín gan, it's alright, ọmọ ìyá yín ni ó dà yín, ó máa ń dùn yàn, ṣùgbọ́n ẹ̀yin ẹ fi sílẹ̀, ẹ jẹ́ kó Ọlọ́run, ẹ jẹ́ kó ṣe ìdájọ́. Ọkọ ló dà yín ni, it's alright, á dùn yín, ṣùgbọ́n ẹ fi lé Ọlọ́run, ẹ jẹ́ kó Ọlọ́run ṣe ìdájọ́. Kò sẹ́ni tó ń ṣerú ẹ̀ tó ń mu jẹ. Ẹ má jẹ́ kí iye tún mu yín ṣẹ̀sọ̀ Ọlọ́run, kẹ́ wá dì í sínú, kẹ́ má tún wá forgive. Ìyà ọ̀nà méjì nìyẹn o, because ẹ bá tún tẹ́ ẹ̀ forgive, èèyàn á tún lọ hellfire, èèyàn jẹ̀yà láyé ó tún lọ jẹ̀yà lọ́run, ṣówó ọ̀tí ẹ̀ ni. Ẹ̀yin ẹ fi sílẹ̀, ẹ dáríjì, you just let go, let God deal with him. Ẹ jẹ́ kí Ọlọ́run fún rẹ̀ ṣèdájọ́ ẹ̀, onídàájọ́ òdodo ni. Ó lè pẹ́ ṣùgbọ́n Ọlọ́run á ṣèdájọ́ ẹ̀. Ọlọ́run á ṣèdájọ́, ẹ dẹ̀ máa rẹ́rìn, ẹ̀yin dẹ̀ máa rẹ́rìn at the end of the day. Tẹ́ bá ti dáríjì ni o, tẹ́ fi sílẹ̀, ẹ̀yin lẹ máa rẹ́rìn at the end of the day. So verse 7 ó ní kíyèsí ọkùnrin tí kò fi Ọlọ́run ṣe agbára rẹ̀, bí kò ṣe lí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ó gbẹ́kẹ̀lé. Kò fọ Ọlọ́run, kò fi ṣe agbára. Ọ̀rọ̀ rẹ̀ tó níyẹn òun ló gbẹ́kẹ̀lé. I'm rich, kí ni wọ́n fẹ́ sọ? Mo lówó, mo nípò, mo ṣe. Ó ní irú wọn bẹ́ẹ̀ tó mú ara rẹ̀ lè, ó mú ara rẹ̀ ó mú lé nínú ìwà búburú rẹ̀, wípé kò sí, mo kúkú lówó, mo nípò, mo ní nǹkan, so kò sí kankan tí mo fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run wọn pàápàá. Ó wá fi owó yẹn ó fi ṣe agbára rẹ̀, ó fi ọrọ̀ rẹ̀ tó níyẹn, ipò tó ní, agbára tó níyẹn, ó gbẹ́kẹ̀lé mo ní agbára, máa ṣò ẹ̀ ní pẹ́pẹ́. Ó fi yẹn, ó wá fi hùwà búburú tó ń hù. Dávìdì sọ pé èmi ò rí bẹ́ẹ̀ o, ìyẹn kọ́ ọ̀nà ìparun nìyẹn o, èmi ò rí bẹ́ẹ̀.
nítorí pé ní verse 8 ó ní ṣùgbọ́n èmi dàbí igi ólífì tútù ni o. Igi ólífì tútù ó máa so èso lákòókò ẹ̀, èso tó dára òun ló máa ń so. Olúwa fún rẹ̀ gan máa ń sọ pé tó bá ti jó lódodo, ẹni tó fi òun Ọlọ́run tó fi ṣe agbára, ẹni tó fi òun Ọlọ́run yìí tó fi ṣe ìgbẹ́kẹ̀lé, ẹni tó jẹ́ pé nínú òun Ọlọ́run ló ti ń ṣògo, Ọlọ́run fún rẹ̀ sọ pé irú èèyàn bẹ́ẹ̀ ólífì tútù ni. Ṣùgbọ́n tó bá ti wá dípẹ́ nìyẹn yí padà o, kò wà ní jẹ́ ólífì tútù mọ́. Ṣùgbọ́n as long as ẹni yóò bá ti yí padà, ìwé Jeremiah 11 verse 16, Jeremiah 11 verse 16 ó ní Olúwa pe orúkọ rẹ ní igi ólífì tútù, dídára eléso rere. Part A ẹ̀ nìyẹn o. Ó ní part B, ní part B yẹn tó bá ti wá yí padà tó fi owó rẹ, ọlà rẹ tó fi ṣe agbára rẹ, tó fi àwọn nǹkan tó ní agbára rẹ tó fi ṣe ìgbẹ́kẹ̀lé, part B ẹ̀ yìí tẹni náà. But part A ẹ̀ verse ẹyọ kan ní òbò tó pín sí méjì. A ẹ̀ òun ni ti olódodo, ẹni tí kò bá yàn ní ọ̀nà ìparun, ẹni tí kò fi agbára, tí ò fi agbára rẹ̀, tí ò fi ọrọ̀ rẹ̀, tí ò fi ṣe agbára, tí ò fi ọrọ̀ rẹ̀, tí ò fi ṣe ìgbẹ́kẹ̀lé, tó gbẹ́kẹ̀lé Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Irú èèyàn bẹ́ẹ̀ Bible sọ pé ó rí bí ólífì tútù ni. So David sọ pé ṣùgbọ́n èmi dàbí igi ólífì tútù nílé Ọlọ́run. Ilé Ọlọ́run lèmi wà. Nílé Ọlọ́run la gbin igi tèmi sí, igi ìyè sì ni. Igi ìyè ni. Èmi gbẹ́kẹ̀lé àánú Ọlọ́run láé àti láéláé ni. Àánú Ọlọ́run nìkan lèmi gbẹ́kẹ̀lé. Ṣé Dáfídì ò lówó ni? Dáfídì lówó lọ́rọ̀ ó ní gbogbo at the end of the day, but Ọlọ́run nìkan òun Dáfídì fi ṣe ìgbẹ́kẹ̀lé. Ẹ tó bá ti fọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé, tí ò fi nǹkan tó ní, tí ò agbára tó gbẹ́kànlé, tí ò fọwọ́ yẹn, tí ò fi ṣe ìgbẹ́kẹ̀lé, tó fi Olúwa Ọlọ́run Ísírẹ́lì yìí tó fi ṣe ìgbẹ́kẹ̀lé, igi ólífì tútù ni tá a gbìn sínú ilé Ọlọ́run. Irú igi bẹ́ẹ̀ dẹ̀rẹ́ kò kí ń rọ, ó máa ń so èso lákòókò rẹ̀ ni. Kò dẹ̀ sí bàbá ńlá ẹni tó lè fà á tu nínú ilé Ọlọ́run. Kò sí. Ẹ lè ka ń pa ayé olódodo Psalm 92 verse 12 to 14. Psalm 92 verse 12 to 14. Olódodo a máa ń kà lórí òkè Síónì all the time. Olódodo máa ń gbá bí igi ọ̀pẹ ni. Ó máa gbá bí igi kédárì Lẹ́bánọ́nì. Ó máa so èso lákòókò tó yẹ kó so èso. Ó máa flourish ni. Ìyẹn tó bá fi Ọlọ́run tó fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ ni o. Tí ò fi ọrọ̀ rẹ̀, tí ò fi agbára kan tó lọ gbà níbì kan fi ṣe ìgbẹ́kẹ̀lé. Ní verse 9 ó ní tèmi o, èmi ò máa yìn ọ́ láéláé nítorí pé ìwọ ló ṣe fún mi Olúwa. Èmi ò lágbára kankan. Èmi ò ní ẹnìkan tí mo lè lọ bá pé báyìí ló ṣe nísìnyí o, kí ló fẹ́ ṣe, ọ̀nà wo ló fẹ́ bá mi gbé gbà. Ọlọ́run yìí nìkan ni. Ó ní ìgbẹ́kẹ̀lé mi. Òun ló ń pèsè fún mi. Òun ló ń jà fún mi. Mi ì lè gbèjà ara mi. Òun ló ń gbèjà mi jà. Òun ní gbogbo nǹkan tí mo ní. Lẹ́yìn Ọlọ́run kò tún sí nǹkan mìíràn. First bus stop and last bus stop ni. So David sọ wípé èmi ò máa yìn ọ́ láéláé nítorí pé ìwọ ni o ṣe. Èmi ó sì máa dúró de orúkọ rẹ. Orúkọ Ọlọ́run yìí nìkan ni màá máa dúró de o. Nítorí orúkọ Ọlọ́run yìí ò ní ilé ìṣọ́ agbára wa. Tá bá ti sáré wọbẹ̀, a máa ń rí gbàlà, ọkàn èèyàn á balẹ̀ ni. Orúkọ Ọlọ́run yìí nìkan òun lèmi máa dúró de. Nítorí tí ó dára ní ojú àwọn ènìyàn mímọ́ rẹ̀. Orúkọ Olúwa dùn. Orúkọ Olúwa dára. A lè fi yangàn. Ó dára lójú àwọn ènìyàn mímọ́ rẹ̀. Èmi yóò gbẹ́kẹ̀lé orúkọ rere Ọlọ́run níwájú àwọn onígbàgbọ́ gbogbo. Orúkọ kí gbogbo èèyàn mọ̀ wípé àkàtì ẹ̀mọ̀ yín mọ Jésù. Kán rí yín ká sọ pé àwọn ọmọ Ọlọ́run ló ń bọ̀ yẹn. Ìkan tó ti dùn nìyẹn. Òun ní ká má sọ pé àyà elépè yẹn ló ń bọ̀, àyà burúkú yẹn ló ń bọ̀, bàbá yẹn ló ń bọ̀. Ká má sọ bẹ́ẹ̀. Kán mọ̀ wá mọ Jésù Kristi. Kán mọ̀ wá mọ Jésù Kristi. Ká fi orúkọ Ọlọ́run yìí káwọn èèyàn máa gbéga nítorí tiwa. Ká máa fàyè wa, ká máa fi gbé orúkọ Ọlọ́run, ká máa fi gbéga. Anyways, ẹ jẹ́ kí n conclude.
ìgbé ayé méjì, ọ̀nà méjì tí Dáfídì sọ̀rọ̀ ń pa ẹ̀ nìyẹn: ọ̀nà ìparun, ọ̀nà olódodo, ọ̀nà ìyè. Adájọ́ Ọlọ́run ọba ó wà láàrin àwọn méjèèjì, ó sì máa ṣèdájọ́. So ilé tó bá wo ń kálukú òun ló lè mú. Ṣọ́nà ìparun ló fẹ́ mú àbí ṣé ọ̀nà òdodo? Ọ̀nà téèyàn máa ń flourish, téèyàn á gbilẹ̀, téèyàn á rí bí igi ólífì, ilé téèyàn bá fẹ́ mú òun ló máa mú. Ẹ jẹ́ n conclude pẹ̀lú John chapter 14 verse 6. John 14 verse 6. Jésù wí fún un pé èmi lé ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Kò sọ́nà mìíràn. Jésù Kristi yìí nìkan ni ọ̀nà tá a lè gbà. Òun sì ni òtítọ́, òun sì ni ìyè. Tá bá ti gba Jésù Kristi, a bọ́ sọ́nà náà. Ọ̀nà náà ló máa gbé wa dé òtítọ́. Òtítọ́ náà ló máa gbé wa dé ìyè. Straight ni, kò ní bẹ́ǹdì, kò ní kọ́ọ̀fù, kò ní nǹkan kan. Bọ̀ láì jẹ́ pé èèyàn bọ́ sọ́nà yẹn, èèyàn ò lè dé òtítọ́, kò sì lè dé ìyè. Except a man be born again, he cannot see the kingdom of God. The only way to paradise is to be born again. Kò sọ́nà mìíràn àfi kéèyàn di àtúnbí nínú Jésù Kristi. John 3 verse 3 ni mo fi kọrin yẹn. Kò sọ́nà mìíràn àfi kéèyàn di àtúnbí nínú Jésù Kristi. Mo ti sọ fún wa lórí òkè yìí, mo ní gbogbo Ìjẹ̀ṣà lọmọ wa Òbòkun. Tẹ́ bá ti rọ́mọ Ìjẹ̀ṣà ń sìn, Ìjẹ̀ṣà ọmọ wa Òbòkun, inú ẹ̀ náà á dùn, á lòun ọmọ wa. Tó bá dalẹ̀ ọwọ́ àmọ́ iye ọmọ tó bí o. Ọwọ́ àmọ́ iye ọmọ tó bí. Ẹ má jẹ́ kéèyàn kankan máa tàn nìyàn. O lè jẹ́ pásítọ̀, o lè jẹ́ general overseer, kò mátà. Ọwọ́ àmọ́ iye ọmọ tó, ṣé bọ́ iye ọmọ tó bí lọ́mọ wá sunlé lálẹ́? Ọmọ wa Òbòkun pẹ̀lẹ́ o, ṣùgbọ́n ọwọ́ àmọ́ iye ọmọ tó bí o. Tó bá fẹ́ jẹ́ kíwọ náà, ó fẹ́ kórúkọ ẹ wà nínú ìwé yìí, ó fẹ́ kọ́lọ́run sọ wípé orúkọ Ọlọ́run tí Dáfídì sọ yẹn, ìwọ gan fẹ́ ká pe orúkọ rẹ, ká pe orúkọ Ọlọ́run yẹn mọ́. Kọ́lọ́run sọ pé tèmi nìyẹn. Inú àwọn tó ṣe Bible study yìí sì bó ṣe ń wò wá báyìí, ó nàka, ó mọ iye àwọn tó jọmọ òun nínú àwọn àtàjọ ń ṣe Bible study yìí lórí òkè Síónì. Ó fẹ́ kọ́lọ́run sọ wípé tèmi náà nìyẹn, tèmi nìyẹn, tèmi nìyẹn. Ó fẹ́ kọ́ orúkọ Ọlọ́run lára rẹ. Wá gba Jésù Kristi sínú ayé rẹ. Kò sọ́nà mìíràn mọ́. Kò sí, abo ti gbà tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí ṣòro dé, ó ti lọ ya ọ̀nà ìparun. He's a good God. Á tún fún ẹ second chance. Aláàánú ni. Padà wá gba Jésù Kristi yìí sínú ayé rẹ. Tó bá fẹ́ gba Jésù Kristi, jẹ́ ká jọ gba àdúrà pípé Olúwa, mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébù. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì sọ lóòótọ́ àti lódodo, kò ṣe kókàn fẹnu sọ, ó gbà nínú ọkàn rẹ̀, ó sì kọ ayé èṣù ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó gbé àgbélébù rẹ̀, ó sì ń tẹ̀lé Jésù Kristi. Olúwa sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Ifá àtàwọn áńgẹ́lì á máa jó lọ́run báyìí ni. Jésù fúnra wọn inú wọn á máa dùn ni. Wọ́n á kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Lọ́jọ́ náà àríra, ayọ̀mọ́ ara wa lórúkọ Jésù. Thank you. God bless you all in Jesus' name. Túraká, onígbàgbọ́ rẹ̀ rìn ayọ̀, kò mà sí àyè fún ìdààmú o. Àti kọ orúkọ rẹ̀ síwé àṣeyege, ṣàdúró kó lè kọrin, kó lè rẹ́rìn ayọ̀. Thank you, Holy Spirit.